Assalamu alaikum rahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ nígbà tí ẹ bá ń wo èmi on Point by Two. Thank you always. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe. Zazuzin. Zazu. Kí ni meaning zazu? Meaning ẹ̀ ní everyone confused. Everybody confused. Wọ́n wá mú zazu wá, wọ́n wá jẹ́ kó confuse yín. You understand? So confused word everybody wà. Ó wá depend lórí Elédùmarè. Ó depend lórí orí ẹni tó Olúwa bá yọ. Zazu. Everybody is confused. Ẹ má wá confused lórí ìbálòpọ̀. Ìbálòpọ̀ ìwà àtọkọ rẹ, ajia, ìyàwó, madam, dickiness. Ẹ má confuse. Ẹ má zazu lórí ìbálòpọ̀. Ẹ mọ̀ mí nìkan tí wọ́n pè ní ìbálòpọ̀. Ìbálòpọ̀ dàbí ká ẹ jẹ iṣu náà. Iṣu tó ní yọ̀ kẹ́kàn dìde ṣá. Ẹ sáré lọ calculate owó ẹ tún gbé báàgì ẹ tún lọ. Nǹkan tí wọ́n mì pẹ̀lú ìbálòpọ̀ kan yẹn. Ìbálòpọ̀ kó yẹ kó dàbí chocolate. Ẹ wọ ẹnu mi, chocolate. Kò wá jẹ́ chocolate lásán. Chocolate alámì. Chocolate tó mìmì láka. Chocolate tó dùn. Bó ṣe yẹ kí ìbálòpọ̀ máa jẹ́ nìyẹn. Ìbálòpọ̀ ó yẹ kó jẹ́ memorable. Ìbálòpọ̀ wà tọkọ rẹ̀ ní èròkòrè. Ó yẹ kó jẹ́ like in looking forward to another. Ṣé àpò tí nǹkan bá dùn mọ́ yín, ẹ máa look forward to another. Bẹ́ẹ̀ ló yẹ kó jẹ́. Gbogbo ìbálòpọ̀ tí ẹ bá ṣe, ó yẹ kó jẹ́ ìbálòpọ̀ looking forward to another. Ẹ̀yin ọkọ náà ẹ take note. Ẹ má ṣe ìbálòpọ̀ as in iṣu ṣá. Ẹ pé tí ẹ bá jẹ iṣu ṣá, ṣé ẹ mọ̀ yí pé kò ní wù yín jẹ mọ́? Irú ìbálòpọ̀ tí ẹ̀yin ọkọ àti ìyàwó ń ṣe ń sìn nìyẹn. Ìbálòpọ̀ zazun. Ẹ ti zazun, ẹ ti confuse. Tí ẹ bá confuse ni ọkọ àti ìyàwó, ṣóyé yín ẹ ní wà pọ̀ kẹ́ ẹ má ṣe ìbálòpọ̀ zazun. Ẹ ní wà pọ̀ kẹ́ ẹ má ṣe ìbálòpọ̀ sáwà. Zazun, sáwà ló mì. Yes, confusionist ló mì. Yes. Inú confusionist láti mú olóríire jáde. Ọlọ́run wá so yín pọ̀ nínú atmosphere tó zazun. Ẹ̀yin wá ń ṣe zazun ìbálòpọ̀. The only thing tó ṣúọ̀jù tó zazun, ó ní okó àtòbó yín. Nítorí pé kí ni? Ó nìkan ni enjoyment fún yín. Àti ẹnu tẹ́lẹ̀ tí máa gbádùn ẹ̀. Tó bá ti sáwà, ẹ wá nǹkan tẹ́ máa jẹ sẹ́nu yìí tó máa rotate ẹ̀ lábẹ́. Yes. Ẹ bá fẹ́ kí abẹ́ yín mọ́ gbéra sọ bis. Àtẹnu lẹ ti máa kó jẹ. Àtẹnu ni. Nǹkan tẹ́ ẹ bá jẹ lẹ́yìn gbé fò. Ṣé rí gbogbo ara yìí ó connect. Bí gbogbo ara obìnrin ṣe connect mọ́ra wọn. Nǹkan tẹ́ ẹ bá jẹ ó bá wùn ṣiṣẹ́. Nǹkan tí ìwọ ọkùnrin náà bá jẹ ó bá gbogbo abẹ́ rẹ gbogbo ẹ̀ ó bá ṣiṣẹ́. Ẹ jẹ nǹkan tó ní àlàáfíà fún yín. Gbogbo nǹkan tẹ́ ẹ bá jẹ ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó máa ní àlàáfíà fún yín. Wọ́n fi sọ wípé ẹ minimize ọtí, ẹ minimize sìgá. Bẹ́ẹ̀ ṣe di bá sọ pé ẹ tọ́jú ara tó. Ẹ má tọ́jú ara débi pé infection. Ìwọ àti ìyàwó là ń bá wí. Ara rẹ bá le kí ẹ kó ṣe ìṣekúṣe níta torí infection. Infection yẹn bá mú ẹ, ó máa padà wá pa gbogbo àgọ́ ara rẹ. Wọ́n connect. Ẹnu méjì ni mo máa ń sọ. Ẹnu tí mo fi sọ̀rọ̀ sí yìí. Àtẹnu okó àtẹnu òbò. Nǹkan kan bá ti lè affect kankan bẹ́ẹ̀, ó máa affect ara wọn. Àwọn olóyìnbó ní front pelvis àti back pelvis. Ó dé rectum. Papọ̀ mọ́ tá à ń pè ní prostate gland. Tá à ń pè ní bladder. Tá à ń pè ní urethra. Seminal vertebra. Ẹpọ̀n, kórópọ̀n, okó, ṣóyé yín. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó join papọ̀ mọ́ra wọn. Ṣóyé yín ó join. So gbogbo ẹ̀ ẹ má zazu. Ẹ má zazu. Nítorí ẹ bá jẹ lẹ́yìn gbé fò. Ìwọ àti ìyàwó rẹ àtọkọ rẹ ẹ ṣe ìbálòpọ̀ alálùbáríkà. Ìbálòpọ̀ mẹ́rẹ̀mẹ́rẹ̀rù. Ẹ má jẹ́ ìbálòpọ̀ confusionist. Ìbálòpọ̀ àbí màá ṣe lọ́la, àbí màá lè ṣe lọ́la. Ó ní ìbálòpọ̀ zazu. Alphabet word
Yorùbá ẹ mọ̀ ká kéké kí kòkòkù zazezezi zozozu ẹ̀yin náà ẹ wò ó ẹ wá bá mi wá zazu ńbẹ̀ za that's the first one wọ́n wá lọ last one wọ́n ní zu wọ́n wá mú èyí tó wà middle zẹ̀ wọ́n wá fi sí last wọ́n wá di zazu zẹ̀ so mo believe pé alphabet Yorùbá ni so in a more confused manner ṣóyè yín àwọn kan ìyá kan ní inú alukurani ló ti wá arímọ́ wọ́n ní yaya tasasu alukurani ní alukurani kọ́ everybody is zazun everybody is Confucianist ẹ̀sìn tó bá mọ̀ ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì ni dìímú ẹ̀sìn ìsìláàmù ló mọ̀ ṣe dìímú wọ́n jẹ́ kí wọ́n zazu rẹ òní tẹ̀sùbí rẹ wọ́n fi ṣeré àtàyà fatia wọ́n fi ṣeré gbogbo nǹkan tó bá ti nígbàgbọ́ wọ́n fi ṣeré kírun wọ́n zazu ara rẹ jókòó wá àtọkàn rẹ wá so yẹn ẹ mọ̀ bára yín ṣe nọ́sẹ̀nsì ẹ mọ̀ ṣe ìbálòpọ̀ sáwà ìbálòpọ̀ pé ẹ̀ ń jẹ̀sù ẹ ti ìbálòpọ̀ chocolate tó máa dùn mọ́yàn chocolate so sweet chocolate sweet ìbálòpọ̀ chocolate memorable oníkẹ́ ẹ mọ̀ ṣe ẹ mọ̀ zazu lòkòtúà gbogbo tìlẹ́yìn ẹ ti Confucianist jù gbogbo Nàìjíríà yìí ẹ ti Confucianist zazu za.